fún yín láṣìírí kan tẹ́ ẹ̀gbọ́n pa Fọlúkẹ́ Dáramọ́lá lẹ́nu mi lẹ́nu. Ṣé ẹ mọ̀dí tí àwọn onítíátà ò kì í ṣe ń tọrọ bárà nígbà kan? Ṣé ẹ mọ̀dí? Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ó ti tú àṣírí Fọlúkẹ́ Dáramọ́lá, ó tú àṣírí arábìnrin yìí síta. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbádùn bí ètò náà bí ó ṣe ń lọ. Ẹ má ṣe gbàgbé kẹ́ tẹ subscribe button, ó ti yá. Fọlúkẹ́ Dáramọ́lá used to help the film industry people, àtọmọdé àtàgbà. Fọlúkẹ́ Dáramọ́lá used to help them. Fọlúkẹ́ Dáramọ́lá súnmọ́ àwọn olóṣèlú. Ẹni onítíátà tó bá ní problem, Fọlúkẹ́ Dáramọ́lá máa mú wọn lọ́wọ́ dání lọ bá àwọn olóṣèlú tí Fọlúkẹ́ Dáramọ́lá mọ̀. Ìdí tí àwọn onítíátà kì í ṣe ń tọrọ bárà nígbà kan nìyẹn. Fọlúkẹ́ Dáramọ́lá was highly connected in Ondo Ekiti State. Fọlúkẹ́ Dáramọ́lá used her position as a superstar to help a lot of artists. Ọ̀rẹ́ ní gbogbo wọn kò kàn mí o. Torí gbà ló máa lọ halẹ̀ mọ́ lábẹ́ sí máa mú ọkùn. Àṣírí lẹ gbọ́ lẹ́nu mi lẹ́nu. Àṣírí. Ṣé rí gbogbo àwọn àǹtí gbogbo wọn tó máa ń lo big cars nígbà yẹn. Fọlúkẹ́ Dáramọ́lá nígbà yẹn. Fọlúkẹ́ Dáramọ́lá is a good person in history of film industry. Àṣírí lẹ. Ẹ mọ̀ pé mi ò sọ̀rọ̀ irí kò kàn mí. Àṣírí lẹ gbọ́. Ẹ lọ bèrè ní ìgbà táwọn mímí kò wà ń bẹ̀. Ní ayé àwọn Fáṣọlá, àwọn bàbá Rájí Fáṣọlá, ẹ lọ bèrè. Fọlúkẹ́ Dáramọ́lá singularly helped a lot of people in that film industry. Not until ìgbà tí àwọn káwọ́dì kìlà tó wá bẹ̀ sí ní pa wọ́n ní film industry. Ẹ rí gbogbo àwọn youth yẹn, ẹni orí yóò dilé. Ó wá ń wu ìwà èèwọ̀ lójú gbogbo ọmọ Yorùbá wọn ọ̀dẹ̀ sàn. Ó ń wu ìwà èèwọ̀. Ó mọ̀ pé èèwọ̀ ni nǹkan tó ń ṣe. Ó dojú ogun kọ àwọn kọ̀líìtì ẹ̀ tẹ́jọ́ ń ṣe fíìmù. Ó wá ní wọn kì í ṣe kọ̀líìgì ẹ mọ́. Mi ní dá sọ̀rọ̀ wa àti Fọlúkẹ́ Dáramọ́lá FK. Mi ní dá sọ̀rọ̀ ẹ méjèèjì. Torí wípé FK ti ń ṣe foundation bọ̀ tipẹ́tipẹ́. FK wà nínú àwọn tí ó máa ń kó àwọn onítíátà lọ sí ibi award. FK Fọlúkẹ́ Dáramọ́lá, she really tried for the film industry between you and I. Tí àwọn mímí kò bá ń ṣe nǹkan, Fọlúkẹ́ máa kó gbogbo onítíátà lọ. Wọ́n á dẹ̀ gba envelope. Wọ́n á lọ perform. This same Fọlúkẹ́ Dáramọ́lá kò kàn mí ìtọ́rọ̀ rẹ̀ ní gbogbo wọn lé ní. But the Fọlúkẹ́ Dáramọ́lá she mentioned, Fọlúkẹ́ Dáramọ́lá has never for once come online to destroy her colleagues.